Ẹ̀yin èèyàn mi, ẹ káàbọ̀ padà sórí ètò wa. Lónìí a ó máa sọ̀rọ̀ nípa fíìmù ènìyàn. Ẹ̀yin tèmi, Daniel rò wípé ó ṣe fíìmù ènìyàn apá kìíní yìí tí apá kejì rẹ̀ ó wà lọ́nà báyìí. Daniel rò pé ó ṣe fíìmù yìí. Olólùfẹ́ yín Apankúfọ̀ ó ló ṣe fíìmù ènìyàn. Ó ṣe fíìmù yìí, ọmọ gangan pọ́n sí fíìmù yìí. Fíìmù yìí dùn gidi gan tó jẹ́ wípé ẹ̀yin tèmi, suspense tún pọ̀ nínú ẹ̀. A ò tí mọ̀ nǹkan tí ó padà ṣẹlẹ̀ báyìí ní apá kejì fíìmù ọ̀hún. Ẹ̀yin tèmi, arákùnrin Apankúfọ̀, apá tí gbogbo wa mọ̀ sí apá, òun ló ṣe fíìmù yìí. Tí ò bá sì wo fíìmù ènìyàn apá kìíní rẹ̀, ẹ gbìyànjú láti lọ wò ó ní orí Apankúfọ̀ TV ní orí YouTube. Ẹ̀yin tèmi, tí ó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, tàbí ẹ ń bá fídíò wa pàdé fún ìgbà àkọ́kọ́, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Ẹ̀yin tèmi, báyìí a fẹ́ sọ̀rọ̀ nípa òṣèré tí ẹ nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù ènìyàn. Fún ẹ̀yin tẹ́ ti wò ó, ta ni òṣèré tí ẹ nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù yìí? Àti wípé kí nìdí tí ẹ fi nífẹ̀ẹ́ òṣèré yìí? Kí nìdí náà tí ẹ fi nífẹ̀ẹ́ òṣèré yìí? Ẹ tẹ sínú comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀, ká lè fọ̀rọ̀ jomitoro lórí rẹ̀. Lónìí a kò ní rí jù báyìí lọ. Ire lójú gbogbo ọmọ àríyó, ó tún dọjọ́ mi, ọjọ́ rẹ̀ ó dìgbà.